Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfèyí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ohun Ìfẹ́sọmídá TV, àwa làgbà. Kí ni wọ́n ń pè ní ìràpadà? Ibo náà ti ń tà á, ibo náà ti ń rà á, èló gan ni wọ́n fi ń tà á, àti ń pè gan. Irú àwọn wo gan ni wọ́n nílò ìràpadà? Gbogbo ẹ̀, ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Kẹ́ ẹ tó wá gbọ́ àlàyé nípa àṣòro ayé yín lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. Ohun Ìfẹ́sọmídá TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Síwájú náà orúkọ mi ò tí ì yí padà, èmi ọmọ oníjà Kòmánàínà rèé lórí ètò Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídá. Mo ṣe bà lọ́jọ́ tèní kí n tó wọlé o, ìbà ládéládé, ìbà lóyè lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà ń gbòòrò tó doríkodò tí ò gbọdọ̀ ṣomi ìbà ìyámọ̀pọ̀ tó doríkodò tí ò gbọdọ̀ ṣẹ̀jẹ̀. Ìbà àwọn jáwéjágbò, ìbà àwọn lẹ́bọ lóògùn. Mo ṣe bà lọ́jọ́ tèní. Ẹ̀yin àlèhùlà máwò, mo ṣe bà lọ́jọ́ tèní o. Ẹ̀yin páìtọ̀, ẹ̀yin àlùfáà, mo ṣe bà lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá tẹ́ ń tì mí lẹ́yìn, mo kí ẹ̀yin náà lọ́jọ́ tèní. Ẹ kú àdúrótì mi. Bóyá ẹ̀yin bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlákàlà kan tí ń dàrú sí yín tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ, ẹ má pè mí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pè mí tí mi ò bá gbé, kì í ṣe ti gbéraga. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ sí mi lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 01 97 74 76 51. Kí ni wọ́n ń pè ní ìràpadà? Àwọn wo gan ni wọ́n nílò ìràpadà? Ẹ jẹ́ n ṣí gàba lórí ètò. Ohun Ìfẹ́sọmídá TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Síwájú náà tá a bá ń sọ̀rọ̀ nípa ìràpadà, oríṣiríṣi ìràpadà mẹ́ta ló wà. Oríṣiríṣi ìràpadà mẹ́ta ló wà. Àkọ́kọ́, ìràpadà ayé. Àkọ́kọ́, ìràpadà ayé. Ìkejì, ìràpadà ògo. Ìràpadà ògo. Ìkẹta, ìràpadà ẹ̀mí. Ìràpadà ẹ̀mí òun náà ní kẹta. Gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí, ó yẹ kó ti yé àwọn àgbààgbà, àwọn ọ̀jọ̀gbọ́n tí Ọlọ́run fi ṣẹ́rán tí wọ́n ń bẹ létí ìgbọ́. Mo ṣe bà lọ́jọ́ tèní. Gbogbo àwa náà tó ṣe ń pé kò tí ì yé, ẹ má wọ́rì, mi láàyè yín láàrin ìṣẹ́jú díẹ̀ nísìn tí mo fẹ́ lò lórí ìkànnì yìí. Ṣùgbọ́n ẹ má gbàgbé, èyí tí ò bá ti yé yín níbẹ̀, ẹ já fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Màá yànnàná gbogbo ohun tí ò yé yín fún yín, ṣùgbọ́n ẹ má gbàgbé, ẹ má fẹjọ́ fi pa mí o, torí ẹjọ́ la mọ́ rò ní gbogbo ìgbà. Ìwọ tó o bá fẹ́ gbé ẹjọ́ wá, dákun gbé owó sórí rẹ̀. Ẹ rí pé ìbẹ̀rẹ̀ ọdún tuntun la wà. Ọlọ́run já ṣàṣeyọrí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìràpadà ògo. Ọ̀nà wo ni wọ́n ń gbà ṣe ìràpadà ògo? Ta ni gan ló yẹ kó ṣe ìràpadà ògo? Ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ohun Ìfẹ́sọmídá TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Àní ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìràpadà ògo. Àwọn wo gan ló yẹ kí wọ́n ṣe ìràpadà ògo? Bẹ́ẹ̀ bá gbàgbé, mo ti ṣàlàyé nípa ògo ènìyàn lórí ìkànnì yìí. Ètì ń bẹ lókè lọ́hùn fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ètò ọ̀hún. Ẹlòmíì wà, ògo ara rẹ̀ ti lọ. Ẹlòmíì wọ́n ti pa ògo mọ́ ọ lára. Bẹ́ẹ̀ sì ni ẹlòmíì wọ́n ti gba ògo ara rẹ̀, wọ́n ti gbé fọ́mọ ẹlòmíì. Àní bóyá lẹ mọ̀ yín pé ògo ara ẹlòmíì wọ́n ti gbé sára ẹranko. Báwo ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́ rí ògo rẹ̀ lò? Ogun ìdílé tàbẹ́gùn ìdílé ó ti sọ ọmọ ológo míì sínú ìgbèkùn ayérayé tó ṣe ń pé òun gan ò rójútu sí ọ̀rọ̀ ilé ayé rẹ̀ mọ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Èyí tó tiẹ̀ wá yà mí lẹ́nu ni pé àwọn ìdílé míì wà tó ṣe ń pé ẹ̀ṣẹ̀ tí baba ńlá wọn ti ṣẹ̀ láìmọye ọdún sẹ́yìn, òun ní fa òkùnfà ògo ẹlòmíì tí kò fi búyọ lénìí. Bó o bá wọnú ẹbí wọn, wàá rí i pé kò sẹ́ni tó ní láárí níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì ló yẹ kó ti lọlé ọkọ, ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì ló yẹ kó ti gbéyàwó, ṣùgbọ́n àìsógo lára wọn ò ríbi kankan lọ. Gbogbo wọn wà lójú kan náà nínú ilé wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Inú ilé míì náà wà lénìí tó ṣe ń pé gbèsè ni kò jẹ́ kí ògo ìdílé wọn búyọ. Ọdọọdún ni wọ́n ń jẹ gbèsè, oṣooṣù ni wọ́n ń jẹ gbèsè.
bí wọ́n bá jàjà ṣiṣẹ́ títí náà iṣẹ́ la rí àrówó ni kò sí ògo kankan nídìílé wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìdí rèé tó fi yẹ kẹ́ ẹ ṣèràpadà ògo lẹ́yìn ìgbà tó o bá ti ṣèwádìí tí wọ́n sọ fún ẹ̀yin pé ògo rẹ ti há lẹ́yìn tó o ti ṣèwádìí tán fi sọ fún ẹ̀yin pé ògo rẹ ò búyọ ìràpadà ògo ló yẹ kó o ṣe báwo ló ṣe ìràpadà ògo gbà ṣé kí n mẹ́nubà orí afẹ́fẹ́ la wà àmọ́ kò sí ẹ̀sìn tí ò ní bí wọ́n ṣe ń ṣe ìràpadà ògo rẹ̀ àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìràpadà ògo bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí náà wọ́n mọ̀ nípa ìràpadà ògo àwọn ẹlẹ́sìn kan àbáláyé àwọn náà mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìràpadà ògo èyí tí wọ́n bá belong sí ṣé bẹ́ẹ̀ lẹ́ máa ń wí èyí tí wọ́n bá fara mọ́ èyí tí wọ́n bá mú ní òkúnkúndùn òun ni kí o súnmọ́ àwọn èèyàn rẹ̀ kí wọ́n ṣe ìràpadà ògo fún ẹ kó o lè rógò rẹ lò nínú ọdún tuntun yìí kó o lè rọpẹ́ dá nínú December ẹ wá jẹ́ kí n bọ́ sórí ìràpadà ayé báwo ni wọ́n ṣe ń ṣe ìràpadà ayé gbà àwọn òwò gan ló yẹ kí wọ́n ṣe ìràpadà ayé mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Ohun Ìfẹ́sọmídà TV ìkànnì ọmọ káàárọ̀-oòjíire. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè kan sí ìkejì àbẹ́ ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín àbẹ́ ẹ fẹ́ mọ̀ nípa ìràwọ̀ yín àbẹ́ láwọn àlákàlà kan tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa rẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ ẹ mọ́ pè mí ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ sí mi lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 01 97 74 76 51 mo kí ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní Paris lọ́hùn-ún ìyá mi Ọmọláìbádé báwo lẹ wà níbẹ̀ ẹ bá ń kí gbogbo àwọn àna mi tí wọ́n wà ní Paris níbẹ̀ mo kẹ́yìn ti Canada lọ́jọ́ tèní mo sì kẹ́yìn tẹ́ wà ní Germany lọ́hùn-ún ẹ̀yin tẹ́ wà ní Berlin mo kí yín o ẹ̀yin náà tẹ́ wà ní Amẹ́ríkà lọ́hùn-ún mi ò gbàgbé yín o mi ò ní wá yín ti ẹ kú àdúró ti Ohun Ìfẹ́sọmídà mo rọwọ́ yín lórí ìkànnì tá a wà yìí bẹ́ẹ̀ ni mi ò gbàgbé yín tẹ́ wà nílùú Abidjan ẹ bá ń ká àwọn Ivoiriens tí wọ́n ń bẹ lọ́dọ̀ yín bẹ̀ ṣé Ivoiriens lẹ mọ́ ń pè wọ́n bàbá mi Dr. Santé Plus mo kì í nílùú Abidjan bẹ́ẹ̀ ẹ̀yin tí ìlú Gabon mo kì í ẹ̀yin náà tẹ́ wà ní ìlú Togo lọ́hùn mo kì í níbẹ̀ o ẹ̀yin tí Gabon mi ò gbàgbé yín bàbá mi Haji Abdulhakeem Adelabu mo kì í ní Gabon níbẹ̀ mo wá padà sí ìlú abínibí mi ìyẹn ìlú Pèdèpọ̀ mo kì í nílùú Pèdèpọ̀ lọ́jọ́ tèní mo kí bàbá wa Elhaja Ibrahim Jẹ́gẹ́dẹ́ mo kì í níbẹ̀ àwọn bàbá yìí morúkọ tẹ́wé ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n morúkọ tẹ́gbò ń jẹ́ mi ò ní fi ń ṣàwátì lágbára Ọlọ́run ẹ kú àdúró tì mí ẹ bá ń kí ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ nílùú Pèdèpọ̀ níbẹ̀ kọ́lọ́hún kó jẹ́ kí n rí wọn pẹ́ ìràpadà ayé ẹ jẹ́ mẹ́nubà ní ṣókí kó tó di pé a lọ rí ìràpadà ẹ̀mí ṣùgbọ́n ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà mo ń padà bọ̀ sórí ètò. Ohun Ìfẹ́sọmídà TV ìkànnì ọmọ káàárọ̀-oòjíire. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí ìràpadà ayé àwọn wo ló nílò ìràpadà ayé tá a bá wò á rí i pé lóde ìní oríṣiríṣi ènìyàn òun náà là ń rí bí oríṣiríṣi aṣọ àwọn ẹlòmíín wà wọ́n ti fi ti ṣìnà báyé wọn jẹ́ wọ́n lè ṣe ṣìnà bí ajá kò sóbìnrin tí wọn ò lè gbé bẹ́ẹ̀ náà tún ni kò sọ́kùnrin táwọn obìnrin míì náà ò lè gbé wọ́n ti fi ṣìnà báyé wọn jẹ́ irúfẹ́ àwọn ẹni báyìí wọ́n nílò ìràpadà ayé ìwọ tó ṣe ń pé ọkọ rẹ ìyẹn baálé rẹ ó fẹ́ràn kínní yìí púpọ̀ bó bá ṣe tinú ilé tán a tún lọ ṣe tìta bẹ́ẹ̀ náà nìwọ náà tó ṣe ń pé ìyàwó ilé rẹ̀ ó kókó kábíyèsí Ọlọ́run ìtìẹ̀mọ́ báwo ni mo ṣe fẹ́ sọ gbà obìnrin mi bàjẹ́ tẹnukọ́ á tiẹ̀ gbé ètò kan wá nípa ìbálòpọ̀ torí ìbálòpọ̀ yìí àǹfààní wà nínú rẹ̀ bẹ́ẹ̀ náà tún ní ìpalára wà nínú rẹ̀ àwọn àǹfààní tó wà lára ìbálòpọ̀ ẹ kú ojú lọ́nà ń padà gbé wá fún yín lórí ìkànnì tá a wà yìí tí o bá ti wá rí pé ìyàwó rẹ̀ àbí baálé rẹ̀ ó fẹ́ràn kínní yìí púpọ̀ jù tí jù bá ti wọnú rẹ̀ ìràpadà ayé ló kàn bẹ́ẹ̀ náà tún ni àwọn ẹlòmíín náà wà tó ṣe ń pé wọn ò lè ṣe kí wọ́n mọ́ gbọ́rùn sókè ó ti yé yín tán bá ti ń sọ pé àwọn èèyàn máa ń gbọ́rùn sókè àwọn ẹni yìí wọ́n fẹ́ràn ọtí mímu nù àwọn ẹgbẹ́ tán bá fẹ́ mu tí wọ́n ṣe báyìí àwọn ẹni tán máa ń gbọ́rùn sókè
tó bá ṣe ń pé jù bá ti wá wọnú rẹ̀ ilé ọtí láàárọ̀ ilé ọtí lọ́sàn-án kódà gan bọ́n bá tún délé gan ọtí yìí náà tó ni àṣà tí wọ́n ti ẹ̀ ń kó nísìn wọn kò dìgbà tán bá lọlé ọtí àwọn ẹlòmíì mọ̀ ń ra sínú ilé wọn ni wọ́n mọ̀ wá mú bí ẹni mú mi tí jù bá ti wá wọnú rẹ̀ báyìí ìràpadà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó nílò ìràpadà torí pé kí ni àǹfààní ò lọ́lọ́tí lè ṣe ju kó já sí gọ́tà kó ba nǹkan tó ti dára jẹ́ kó bì sínú ilé kó yàgbẹ́ síbi tí ò dára kó tọ̀ síbi tí ò dára tó bá ti wá pọ̀ jù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó nílò ìràpadà bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin o obìnrin míì náà ó fẹ́ràn ọtí mímu kò sọ́tí tí ò lè mu tó bá ti wá rí bẹ́ẹ̀ irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n nílò ìràpadà ayé ẹ̀yin èèyàn tẹ́ wà létí gbọ́ kò tó wá tán síbẹ̀ lára àwọn ẹni tí wọ́n nílò ìràpadà ayé àwọn náà ní pé àwọn ẹlòmíì wà tẹ́tẹ́ ni wọn ò lè ṣe kán mọ́ ta tẹ́tẹ́ wọn ò lè ṣe kán mọ́ gbé gogo ṣé gogo lẹ mọ́ ń pè é èmi ni náírà bẹ́ẹ̀tì àwọn kílíkì bẹ́ẹ̀tì àwọn bẹ́ẹ̀tì pàwà àwọn ìsbẹ́ẹ̀tì oríṣiríṣi bẹ́ẹ̀tì náà ni wọ́n mọ̀ èmi kàn wá orúkọ wọn láti fi ṣètò ní o nítorí àwọn ènìyàn pé tóun náà ò bá mọ̀ nípa rẹ̀ kò lè mọ orúkọ yẹn èmi mọ̀ ń pa rẹ̀ mo ṣèwádìí àwọn orúkọ yìí ni láti lè sọ lórí ètò àwọn ẹlòmíín náà wà tẹ́tẹ́ ni tẹ́tẹ́ a mọ̀ sọyàn dìdàkudà lóòótọ́ àwọn ẹlòmíín náà ń ta tẹ́tẹ́ tí wọ́n ń ṣoríire níbẹ̀ ṣùgbọ́n tẹ́tẹ́ tí wọ́n ti ń ta látọdún yìí tó rí èrè kan níbẹ̀ tó ṣe ń pé gbèsè lórí gbèsè ni ṣé kò yẹ kó o ti mọ̀ pé o nílò ìràpadà ó yẹ kó o ti mọ̀ pé o nílò ìràpadà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ gbà á nímọ̀ràn kí wọ́n ṣe ìràpadà fún un àwọn nǹkan náà wà bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mẹ́ta tí mo mú wá fún yín yìí ó yẹ kẹ́ ẹ lè ti mọ irúfẹ́ àwọn ẹni tí ó yẹ kí wọ́n ṣe ìràpadà ayé ẹ súnmọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ onímọ̀ nípa ìràpadà tí wọ́n ń bẹ nítòsí ọ̀dọ̀ yín kí wọ́n ṣe ìràpadà fún yín ẹ gbọ́ mi yé kí wọ́n ṣe ìràpadà fún yín kì í ṣe fún nǹkan méjì kó o lè bọ́ nínú ogun tó wà yìí ni àbí ṣógun kékeré wa ló pè é kó o mọ gbé gogo lójoojúmọ́ kó o mọ gbé gogo lọ́sẹ̀ọ̀sẹ̀ kó o mọ gbá bẹ́ẹ̀tì ní gbogbo ìgbà kó o sì mọ jẹ ẹlòmíì ọ̀kadà tó ní ó ti fi gbá bẹ́ẹ̀tì ẹlòmíì ilé tó kọ́ ó ti fi gbá bẹ́ẹ̀tì ẹlòmíì ó ti ẹ̀rà lẹ̀ ní kò kọ́lé ọ̀hún ó ti gbélé ọ̀hún ó ti fi ta tẹ́tẹ́ ṣé kò yẹ kó o mọ̀ yín pé ogun níjà o nílò ìràpadà ẹ̀yin ará lè tẹ́ wà létí gbọ́ ìní sọ jù bẹ́ẹ̀ lọ nípa yẹn súnmọ́ àwọn ẹni tí wọ́n lè ṣe ìràpadà ayé fún ẹ wá jẹ́ kí n bọ́ sórí ìràpadà ẹ̀mí àwọn wo ni wọ́n nílò ìràpadà ẹ̀mí mò ń padà bọ̀ sórí ètò. Ohun Ìfẹ́sọmídà TV ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. mo kí yẹn káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí tí a bá ń sọ̀rọ̀ nípa ìràpadà ẹ̀mí eléyìí mọ̀ lágbára díẹ̀ èmi àti àní bá wọn mọ̀ àní wà nípò tó fi yẹ ká ṣèràpadà ẹ̀mí torí pé kíni tẹ́ bá dé àwọn lémi lénìí àìsàn yóò san kò sàn ọlọ́run má fi dán wa wò ẹlòmíín bẹ ní dùbúlẹ̀ àárẹ̀ nísìn láti bí àìmọye ọdún sẹ́yìn ló ti wà ní dùbúlẹ̀ àárẹ̀ yìí kò gbádùn débi pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ gan ti ń tọrọ ikú fún un ọlọ́run má dá wa dùbúlẹ̀ àárẹ̀ má dá àwọn ọmọ wa dùbúlẹ̀ àárẹ̀ má dá àwọn ọkọ wa dùbúlẹ̀ àárẹ̀ má dá àwọn aya wa dùbúlẹ̀ àárẹ̀ irúfẹ́ àwọn ẹni tí wọ́n ti wà ní dùbúlẹ̀ àárẹ̀ yìí irúfẹ́ wọn nílò ìràpadà ẹ̀mí bẹ́ẹ̀ bá súnmọ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n mọ ìràpadà á ṣe dáadáa wọ́n ṣèràpadà ẹ̀mí fún wọn torí pé kíni àkókò wọn ò tí ì tó torí tí àkókò wọn bá ti tó ni wọ́n ó ti kú tí àkókò wọn bá ti tó ni wọ́n ó ti kú ṣùgbọ́n àkókò wọn ò tí ì tó ṣùgbọ́n èyí tó kù kí àkókò wọn fi tó yìí àwọn ẹni bí ti wá dè wọ́n mọ́lẹ̀ yìí pé nínú ìnira ni wọ́n fi lò ó kábíyèsí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà ní dùbúlẹ̀ àárẹ̀ etí tẹ́ fi ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run yóò gbé yín dìde tó bá gbé yín dìde tán kò ní fi àwa náà rọ́pò yín torí àárẹ̀ ò dára ọlọ́run má dá wa jókòó irúfẹ́ àwọn ẹni tí wọ́n ń bẹ ní dùbúlẹ̀ àárẹ̀ báyìí irúfẹ́ wọn nílò ìràpadà kì wá ń ṣe ń pé ó dìgbà tá a bá wà ní dùbúlẹ̀ àárẹ̀ náà kí a tó lè ṣe ìràpadà ní àwọn ìgbà tó bá ti ń lá àwọn àlákàlà kan tí ń jọ mọ́kú àbí ń jẹ máìsàn gbìyànjú kó o tètè ṣèràpadà gbìyànjú kó o tètè súnmọ́ àwọn ẹni tí wọ́n lè ṣèràpadà fún ẹ má jẹ́ kí àlá yìí wá sí ìmúṣẹ nínú ọ̀rọ̀ ayé rẹ ná má jẹ́ kó o dé ìdùbúlẹ̀ àárẹ̀ ná kó o tó bẹ̀rẹ̀ sí ní ṣe sáré ìràpadà kiri
ìgbà míì ẹlòmíì lè lálàá pé wọ́n fún òun ní pósí lójú oorun. Ìṣe ni kó o sáré ṣe ìràpadà. Ìgbà míì ẹlòmíì lè lálàá pé òun ń kiri pósí lójú oorun. Ìṣe ni kó o tètè sáré ìràpadà. Bẹ́ẹ̀ náà ni ẹlòmíì lè lálàá pé òun ń wọ aṣọ tuntun lójú oorun àbí wọ́n fún òun láṣọ tuntun lójú oorun. Àpẹẹrẹ àìsàn ni. Ó yẹ kó o sáré ṣe ìràpadà ẹ̀mí ló sì yẹ kó o ṣe kó tó di pé àlá yìí ó wá sí ìmúṣẹ. Ẹ wò ó, mi ò ní sọ̀rọ̀ púpọ̀. Ó ti yé àwọn àgbààgbà, àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń bẹ létí ìgbọ́ lọ́jọ́ tèní. Tẹ́ ẹ bá ní ìbéèrè kan sí ìkejì, ẹ jẹ́ a jọ fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ ìyẹn lórí WhatsApp pẹ̀lú nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Àmọ́ ọ̀rọ̀ ni kẹ́ ẹ sọ, ẹ má pè mí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè mí tí mi ò bá gbé kì í ṣe ti ìgbéraga. Bẹ́ẹ̀ náà sì tún ní pé àwọn ìbéèrè tẹ́ ẹ bá máa ń gbé wá, ẹ dákun ẹ má fẹ̀mí ìmoore fi hàn. Nǹkan kan làwa náà sá ń jẹ. Owó là ń san níbi tá a wà yìí. Ẹ rí, àwọn irinṣẹ́ tá ń lò, owó náà la fi ń ṣe. Ọlọ́run ò tí ì pèsè fún wa. Ẹ ràn wá lọ́wọ́ lórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa jẹ̀gbádùn àwọn ètò ọlọ́kanòjọ̀kan lórí ìkànnì tá a wà yìí. Kẹ́ ẹ sì tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ohun Ìfẹ́sọmídà TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rẹ̀ ìlú Ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ìlú Ìkòsùn, lékèlékè mi ṣetán rẹ̀ ìlú Ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò ní lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni tó bá ní mọ̀ bọ̀, òun ní débà o. Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà. Mo ń dágbére lórí ètò kìí ṣe tekó kìí ṣe tarùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ohun Ìfẹ́sọmídà TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire.